Sọ̀rọ̀ nípa ikú Quadri bí a ṣe kọ́kọ́ rí. So lálẹ́ yìí a ti rí wípé àwọn òbí Quadri wọ́n lọ sí ọ̀dọ̀ Alhaji Oriyomi Amsat. A dẹ̀ fẹ́ gbọ́ nǹkan tí wọ́n sọ níbẹ̀ direct, ṣùgbọ́n kó tó dìgbà yẹn mo fẹ́ bá àwa ọmọ Nàìjíríà sọ̀rọ̀. Tí n bá bá ọmọ Nàìjíríà sọ̀rọ̀ tán mo fẹ́ bá wa Kristẹni sọ̀rọ̀, torí mo rí àwọn comment kan lélẹ̀ tó jẹ́ wípé mi expect. Àkọ́kọ́ náà, àwa ọmọ Nàìjíríà, bí gbogbo àwọn incident ṣe máa ń ṣẹlẹ̀ tí a dẹ̀ ń react sí, kí gangan la fẹ́. Ṣé mọ̀ pé mo máa ń sọ̀rọ̀ láìmọye ìgbà wípé ṣáwa ọmọ Nàìjíríà mọ nǹkan tá a fẹ́ ṣá. Tí àwọn nǹkan kan bá ń dàrú lórílẹ̀‐èdè wa, tá fẹ́ solution, tá bá tún rí solution, a dẹ̀ ṣe tún máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n tún máa gbógun ti solution. Tí mo bá dẹ̀ ń sọ̀rọ̀ báyìí, kò kí ń ṣe incident tó ń ṣẹlẹ̀ yẹn gangan, òun ni mo really ń focus. Mo máa ń fẹ́ generalize gbogbo nǹkan tí mo bá fẹ́ sọ nígbà tí mo bá fẹ́ sọ̀rọ̀ nípa ohunkóhun. Ẹ jẹ́ kí n kọ́kọ́ mú níbi ikú Mohbad. Ìgbà tí Mohbad kú, everybody was yearning for justice. Justice yẹn wọ́n tí rí, a dẹ̀ ti rí wípé ó tún ti yá sú wa. Ṣé mọ̀ pé bẹ́ẹ̀ náà ni economy wa lórílẹ̀‐èdè Nàìjíríà? Àwọn ìjọba wa wọ́n ti mọ weakness wa. Wọ́n mọ̀ wípé tí nǹkan kan bá le, a máa ń easy láti adapt. Pápápá ti máa adapt. Pápápá àti máa adapt wípé òkè nǹkan tó le yẹn tó bá tẹ̀ wálẹ̀ kínkínní, gbogbo ariwo tá à ń pa yẹn pátápátá ó ti máa rá mọ́ wa lára. Lónìí, àwọn ènìyàn ò fẹ́ justice fún Mohbad mọ́. Wọ́n ti ń sọ wípé ó tiẹ̀ ti tó náà, kán tiẹ̀ gbẹnu sọ̀hún, kán tiẹ̀ ṣe gbá, kán tiẹ̀ ṣàwo, ìyẹn ti lọ. Torí a mọ̀ pé ìyẹn ti lọ, tọ́lọ́run bá fẹ́ lóko. Ṣé tí àwọn incident bá ń ṣẹlẹ̀ tó bá ti sáré gbóná lára wa, ṣé ó máa ń tètè rọlẹ̀ lára wa ni, àbí nítorí pé àwa gangan kọ́ ni nǹkan yẹn ń ṣe? Ọlọ́run ní jẹ́ kí búburú ṣẹlẹ̀ láàrin wa. Nínú àwọn comment section, mo rí níbi tí bóyá ẹ jẹ́ kí wọ́n fi eléyìí focus Christians, torí mo sọ pé mo fẹ́ bá Nàìjíríà sọ̀rọ̀ shortly, àti Christians. Our Christians, please, as I wrote it on this post, if you cannot beat them, please don't join them. If you can't beat them, don't join them. Èmi ò ní sọ bóyá Alhaji Oriyomi Amsat wà bias àbí kò wà bias. Mi ò ní sọ bẹ́ẹ̀, kò kàn mí. All I know is that tí a bá ń rí nǹkan tó bá ń ṣẹlẹ̀, tá bá dẹ̀ rí àwọn ènìyàn kan tó ń dìde, support that person. Nígbà tí ọ̀rọ̀ àfáà yẹn tó pa ọmọ Ìlọrin yẹn náà ṣẹlẹ̀, àṣírí àwọn èèyàn kan tó ń sọ wípé ó wá ṣẹlẹ̀ ń sìn, ẹ wá ń bá àwọn àfáà, ṣé kò sí àfáà tó ń ṣe kinní kan? Ẹ jẹ́ ká wà focused. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń kọ orin Alhaji Saheed Òṣùpá. Bàbá sọ pé kò kàn wá o, kò máa dá, ẹ má sọ pé kò kàn wá, kò máa dá. Ó lè kẹ́ni tó kàn wá o láfi ní, ó lè kẹ́ni tó kàn wá láfi ní. Ká máa fóun tí ò dá kànyàn kan, ó lè kan ọmọlàkejì kó kan ní sẹ́. Kò sí ẹni tí búburú ò lè kàn, kọ́lọ́ má jẹ́ kí búburú kàn wá. Mo wá rí nínú comment section tó ń sọ wípé tó bá ti di ọ̀rọ̀ Muslim, Oriyomi Amsat kò kí ń dá sí i, ṣùgbọ́n tó bá ti dọ̀rọ̀ Christian, àmú kankan. Àwọn wo gan ni Muslim? Àwọn wo gan ni Christian? Ẹni tó bá ń hùwà búburú kò sí nínú ẹlẹ́sìn. Kò sí nínú ẹlẹ́sìn. Stop deceiving yourself. I'm a Christian and I will tell you what Christianity means. Christianity is Jesus-like. It is not a religion. Ẹni tó bá ń hùwà ibi ò kí ń ṣe Muslim. Ẹni tó bá ń hùwà ibi tí ò bá ti lè tẹ̀lé nǹkan rere tí Al-Quran sọ, kò kí ń ṣe Muslim. Ó kàn ń jórúkọ Muslim ni. That is why tó fi jẹ́ wípé nígbà tá a bá dé ọ̀run máa kọ ọ̀pọ̀lọpọ̀. Then tó bá jẹ́ pé Oriyomi Amsat ń ṣe kankan sí ọ̀rọ̀ Christian, nígbà tí Christian bá ṣe nǹkan tí ò dá, then it pays Christians. Torí Bíbélì gan sọ wípé ká má ṣe bu ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀. Tó bá ṣe kankan sí ọ̀rọ̀ Christian, true Christian máa fara mọ́. Tí Alhaji Oriyomi Amsat tó bá wà bias lórí ọ̀rọ̀ Muslim, let it be. Tó bá wá ṣe kankan sí ọ̀rọ̀ Christian àtọ̀rọ̀ oníṣẹ̀ṣe, let it be, especially ti Christian, let it be. But mo mọ̀ pé Timothy Adeboye was a Christian and Maye was a Muslim. So let us now hear from the horse's mouth ní ìkànnì bíbáyìí.
ẹ jẹ́ ká wo bí iṣu ṣe kú bí ọ̀bẹ ṣe pa because gbogbo èèyàn kọ́ ló máa rí bí wọ́n ṣe lọ bá Alhaji Oriyomi Amsat àti bí àwọn òbí Quadri ṣe sọ̀rọ̀. Let's go. ọmọ Nàìjíríà níbo ni Quadri wà o? ọmọ Nàìjíríà níbo ni Quadri Ògúnbọ̀dé àbí Ọlásùnkànmí Ògúnbọ̀dé níbo ló wà? Àdàpọ̀ ṣáájú àkókò yìí pẹ̀lú ẹbí yìí. Bàbá Quadri ló jókòó lápá ọ̀tún mi, ó lè jápá òsì lọ́dọ̀ tí pẹ̀lú bí kámẹ́rà ṣe dúró. Ọmọ Quadri náà ti dúró. Ṣùgbọ́n tó hàn jù ni pé ọkùnrin kan obìnrin kan lẹ̀ ń wò. Bàbá ọmọ ni ó sì jọkùnrin nígbà tí ìyá ọmọ tí ó jóbìnrin. Níbo ni Quadri Ògúnbọ̀dé níbo ló wà? Quadri yìí sọmọ àgbékọ̀rùn roko. Ọmọ tí ó ti tó káwọn òbí rẹ̀ máa jẹun rẹ̀ ni tí wọ́n sì ti ṣègbìyànjú. Kódà lónìí tí mo ń ṣe ètò yìí kì í ṣe ọjọ́ tí mo yà sọ́tọ̀ láti ṣerú ètò yìí rárá. Ṣùgbọ́n téèyàn bá ṣe ọ̀dájú abiyamọ tó náà bímọ kò gbọ́dọ̀ rí àwọn ẹbí lónìí ó sì lóun ṣètò kan kí wọ́n máa lọ. Kò ṣeé ṣe. Irú Èkó níṣẹ̀lẹ̀ tá à ń sọ yìí ti ṣẹlẹ̀. Bí iṣu ṣe kú bí ọ̀bẹ ṣe bẹ́ á gbọ́ lẹ́nu bàbá àti ìyá Quadri àwọn náà wà lórí ìkàlẹ̀ yìí. Ọmọ Nàìjíríà níbo ni Quadri wà? Gẹ́gẹ́ mo ṣe sọ ṣáájú ó ṣeé ṣe kí wọ́n má dọ́dọ̀ mi ó sì ṣeé ṣe kí ó tiẹ̀ má dé orí ẹ̀rọ ayélujára rárá kọ́rọ̀ òfin yanjú. Tó bá ṣe wípé ìgbàgbọ́ àwọn ẹbí Quadri tó bá jẹ́ pé ó mú wọn lára dá ni ìgbàgbọ́ tí wọ́n ní lára iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ nílùú Èkó níbi tí ìṣẹ̀lẹ̀ ti kọ́kọ́ ṣẹlẹ̀ pẹ̀lú tí bàbá Quadri àti àwọn ẹbí Quadri rí ń bẹ̀ lọ́dọ̀ àwọn ọlọ́pàá tí èèyàn bá ń bú ọlọ́pàá lójú wọn wọ́n bọ́ sọ́lẹ̀ wọ́n mọ̀ jà ní nítorí pé àwọn ọlọ́pàá yẹn wọ́n dúró déédéé wọ́n ṣetán láti sọ òdodo. Ṣùgbọ́n ṣàdédé ni mọ̀gánà yí o ní ọjọ́ tí wọ́n gbàlejò ẹbí ẹni tá a fẹ̀sùn kàn ẹni tá a fura sí ẹni tó jẹ́ pé gbogbo ìgbìyànjú wa láti wo bí Quadri ṣe rìn orí rẹ̀ ní bọ́ sí. Níjọ́ tí ìkan nínú àwọn ẹbí rẹ̀ tí wọ́n wá sí iléeṣẹ́ ọlọ́pàá wọ́n dàpọ̀ ìfúnra wọn tí wọ́n sì ń bá àwọn ẹbí yìí sọ̀rọ̀ bí kọ́rọ̀ yanjú. Àwọn ẹbí ní àwọn ọmọdé ń tà wọ́n ẹnì kẹ́kọ̀ọ́ ọmọ sí àwọn àdúrà àwọn sàrọ̀ ọmọ àwọn tí a bá ti rọ́mọ àwọn kálukú ọmọ lọlé rẹ̀. Ṣùgbọ́n gbogbo ìgbìyànjú àti rọ́mọ àwọn ní tọ́ka sí ọmọ tẹ́lẹ̀ jẹ́ ẹbí rẹ̀ tẹ́ ẹ bá wà yìí lọ́jọ́ tá à ń sọ yìí. Àwọn onítọ̀hún ò fira wọn hàn gẹ́gẹ́ bí ọlọ́pàá rárá o. Wọ́n kàn fira wọn hàn gẹ́gẹ́ bí ẹbí tó gbọ́ pé nǹkan ṣẹlẹ̀ tó sì lọ ni. Kódà nù ọ̀rọ̀ tán sọ fún wọn ni pé wọ́n ní ọmọ wọn kan ṣẹ̀ o níyà rẹ̀ bá dé tọlọ́pàá ní wọ́n ti ọmọ mọ́lé wọ́n bá tó ti ìyá náà mọ́lé. Irú ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ wọ́n ni wọ́n sọ fáwọn. Àwọn yẹn lọ lọ́jọ́ yẹn. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n wà yìí wọ́n wá ní kán jẹ́ káwọn ó gbé ẹjọ́ yìí lọ sí pàǹtí níbi tí wọ́n ti rẹ́jọ́ ọ̀hún ṣe dáadáa. Wọ́n gbẹ́jọ́ lọ lóòótọ́ o wọ́n dé pàǹtí nígbà wọ́n dé pàǹtí kọ́ ọkùnrin jóòní tó wá bá wọn nílé iṣẹ́ ọlọ́pàá jóòní tí wọ́n kọ́kọ́ wà wọ́n bá pàdé ní pàǹtí pẹ̀lú aṣọ ọlọ́pàá lọ́rùn rẹ̀. àti tó ní ọ̀rọ̀ tí a yé àwọn ẹbí Quadri mọ́ nígbà gbogbo nǹkan tiẹ̀ tún wá fọ́jú pọ̀. Ọ̀pọ̀lọpọ̀ yẹn wá ń gbé lórí ẹ̀rọ ayélujára pé wọ́n wú òkú ọmọkùnrin tí wọ́n wá nílé ìjọsìn yìí. Ẹni tí ń ṣe olùdarí ilé ìjọsìn òun rèé ọmọ rẹ̀ tí wọ́n mú òun rèé òkú ọmọ tí wọ́n wá wọ́n ti wù. Bàbá Quadri àtàwọn ẹbí Quadri tún padà sí tọlọ́pàá o nípa àtìgbé wọ́n ní wọ́n wú òkú ọmọ wọn àwọn òkú ọmọ kankan. Ebi iléeṣẹ́ ọlọ́pàá làwà àwọn ṣèwádìí tàwọn lọ́wọ́ tó wo àwọn tó ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára ni wọ́n sọ. Bí
bẹ́ẹ̀ làwọn èèyàn pé bàbá Quadri lójoojúmọ́ pé ṣé ẹ̀gbọ́n pé wọ́n ti wọ́pọ̀ ọmọ yín chọ́ọ̀chì ni bàbá Quadri ò sí bẹ́ẹ̀ bá a ṣe sọ̀rọ̀ wọ́n tún pe bàbá Quadri pé ṣé ẹ̀gbọ́n ni bàbá Quadri láwọn ọlọ́pàá ní kò bẹ́ẹ̀ èwo láwàá nígbàgbọ́ bẹ́ẹ̀ agbègbè ibi táwọn ọmọ iléèwé gbé nílé ìjọsìn tá à ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó mọ Quadri rí tí wọ́n tún gbé agbègbè yẹn tẹ́jọ́ kẹ́kọ̀ọ́ kankan náà tún pe wàá gbà ní tí wọ́n rí ni wọ́n sọ o èyí òkú Quadri àárí àyè Quadri àárí ló pa àwa tiẹ̀ wàá mọ bí ọ̀rọ̀ dé fún mọ́ gan-an lẹ́rú wá ń ba àwọn ẹbí Quadri pé ṣé kìí ṣe pé omi ti tẹ ìwọ̀ bí tọrọrọ ò yá wọn mọ́ gan-an níléeṣẹ́ ọlọ́pàá ẹnu oníkà láti gbọ́ pọ̀n ẹnu ọlọ́fà láti gbọ́ mutá ìdí nìyẹn tí mo fi sọ pé ọ̀rọ̀ yìí bá ti débì yìí tí kì í bá ṣe pé ìkúrú ti tẹ̀ yìí ó ní fàǹfà ẹ já lọ sọ́dọ̀ bàbá àti ìyá Quadri kí wọ́n ṣàlàyé bó ṣe ṣẹlẹ̀ fún wa gan ṣùgbọ́n ọmọ Nàìjíríà tá a bá ń ta ẹja mọ̀ tọ́ o lọ́mọ bá dẹrun onídìí ni o torí Saheed Òṣùpá sọ pé tá a bá ní kọ̀ọ̀kan wá a lè sọ torí ń tọ́kàn lónìí àmọ́ bóyá kíkàn tọ́kàn náà ni ó padà wá kàn wá náà àbúrò oníkẹ́ni kankan nu wa o ẹ já lọ sọ́dọ̀ bàbá àti ìyá Quadri ẹ kó kalẹ̀. kó tó di wípé a lọ sọ́dọ̀ bàbá àti ìyá Quadri ṣé mọ̀ pé mo sọ nǹkan kan ní the last time ẹ wò ó ẹ̀yin ọlọ́pàá Nàìjíríà ni mo ń sọ ilé yìí fún kán bá wa change system of investigation wọn nítorí Ọlọ́run ṣé mọ̀ wípé bóyá ó ti pẹ́ kán tó sọ ilé yìí I'm not even particular about this case bí eléyìí tí mo ń sọ yìí mi ò wà particular about this case tí wọ́n bá lọ report fún wọn wípé èèyàn kan sọnù níbi tí Nàìjíríà délé ní kó má fún wọn ní 24 hours mọ́ 24 hours might be too late and that is why tó fi jẹ́ pé gbogbo àwọn tí wọ́n bá report nípa wọn ìsídà kan má rí wọn tàbí kán rí wọn lókùú tàbí kán rí wọn kán ti gé wọn sí wẹ́wẹ́ tàbí kán rí wọn kán ti lọ jù wọn sí anywhere as I'm saying anybody ló lè ṣẹlẹ̀ sí ọlọ́mọkànjá rárín fẹsẹ̀ sí tẹbítẹbí kí àwọn ọlọ́pàá wá change the system of this 24 hours immediately tí wọ́n bá fi tó bá wá report any missing case fún wọn kán tètè máa dìde nítorí Ọlọ́run ọmọ tí wọn náà ò ní sọnù irú system tá a dẹ̀ ń sọ yìí o ṣe mọ̀ wípé àwọn ọ̀rẹ́ tó wà níbi school wọ́n lè rí wípé ọ̀rẹ́ wọn kan miss kán lọ sọ ní police station kí system yẹn dẹ̀ ṣiṣẹ́ kó dẹ̀ padà jẹ́ ọmọ ọlọ́pàá it can happen so ẹ jẹ́ ká continue. ẹ rà sá yes sir. orúkọ tèmi ni Ìdòwú Ògúnbọ̀dé. ẹ bá sọ̀rọ̀ sókè dáadáa. orúkọ tèmi ni Ìdòwú Ògúnbọ̀dé. ọmọ mi jẹ́ Quadri Ọlásùnkànmí Ògúnbọ̀dé. ó lọ sí skul lásù ní Èkó. ní ọjọ́ Thursday on the 16th ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀. so wọ́n ní ó jáde ó ti dé láti skul torí ó ní ṣọ́ọ̀bù ní skul tó ṣe kọ̀ǹpútà. so wọ́n ló ti dé ó ti wálé ní nǹkan bíi 6 wọ́n ní girlfriend ẹ̀ wá tó pé òun strong yìí o ó bá òun ra oúnjẹ wá oúnjẹ ló lọ ra fún girlfriend ẹ̀ tó ń parapọ̀ lé ní alẹ́ nígbà bíi around 9 wọ́n ní wọ́n dábí ó níwájú ṣọ́ọ̀ṣì ṣẹlẹ̀ wọ́n dẹ̀ wà wájú ṣọ́ọ̀ṣì yẹn sí ilé tó ń gbé ojú bí ìṣẹ́jú méjì sí ìṣẹ́jú mẹ́ta lọ kó dé ilé tó ń gbé so láti bẹ̀ ni wọ́n ti ṣẹlẹ̀ àwọn aráalé wọn ò rí wọ́n bá pe àbúrò tó wà ní Ìbàdàn tó ń skul ní Ìbàdàn pé wọ́n rẹ́gbẹ́ ọ̀ níjọ́ Friday ìyẹn bá pè mí lórí Saturday àbá gbéra ó di Èkó bàtà máa dé kó àwọn ọ̀rẹ́ ẹ̀ tí wàá pè pé wọ́n ti wà ní police station Ọjọ́ bàtà wàá dé police station Ọjọ́ apá wọn bíi tí girlfriend yẹn ń ṣe statement lọ́wọ́ wípé ní Ọjọ́ tí wọ́n máa ń pè lọ́jọ́ Ọjọ́ lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni Ọjọ́ police station pé ó ṣe statement lọ́wọ́ pé òun lòun pè pé kó bá òun ra oúnjẹ wá pé òun strong nígbà tó dẹ̀ ń bọ̀ ọmọ lóun ti pàdé ẹ̀ tó ti gbé oúnjẹ ẹ̀ fún òun tó ti padà sílé pé but òun àti ẹjọ́ wa ń sọ̀rọ̀ lọ lórí fóònù. ẹ fún péjì Ṣeun Adeboye ẹ fún ní star ẹ fún ní star o. ọkọ dáhùn ló bàbá náà ló dẹ̀ ló ń bolo wà pé mo ti wà níwájú ṣọ́ọ̀ṣì náà wọ́n fẹ́ bá wọn sọ̀rọ̀ níwájú ṣọ́ọ̀ṣì kú oníwájú ṣọ́ọ̀ṣì náà tó délé tó ń gbé so ibẹ̀ ni ìyẹn ti pa fóònù so lápá yẹn ó pe mọ́mí ẹ̀
nǹkan bí around 20 after 9 pé kí mọ́mí ó sẹ́ni 10,000 sí òun yẹ wá ní kí ló fẹ́ fowó ṣe táìmì yẹn wá ní òun fẹ́ lówó yẹn ni wọ́n mẹ́rin ilẹ̀ ti ṣó òun ò lè sẹ́ni alátorí fóònù pé ẹ̀tọ́ lè dé báwọn sẹ́ni ẹ̀ ó ti lọ lé o pé wá lè dàrọ́ la wọ́n ní kó má wọrí pé òun á pe àwọn ọ̀rẹ́ òun ọ̀rẹ́ tó wá pé náà jẹ́ kó máa yí wa pé ó pe òun bí after 9 nìkan bí after 9 yẹn náà ó béèrè pé òun yá wọn ní 10,000 àgbà kí ló fẹ́ fowó ṣe náà pé òun fẹ́ fi ṣe jẹ́rìtọ̀ pé òun wá ń gbọ́ táwọn kan ń pè pé ọ̀làs pé kó dá wọn lóhùn so láti bẹ̀ a ò rí gbà tí wọ́n dé police station wọ́n ṣe statement àbá bẹ̀rẹ̀ sí wá wọ́n wá ní pé kò sí bá a lè ṣe pé ká lọ track number ẹ̀ tí ká bá ti lè track number so àpò ń bẹ̀ a lọ sílé ọ̀dọ̀ ẹ̀ pé bóyá wọ́n lọ tilẹ̀kùn mọ́mọ́ lé ni wọ́n fi ń dá wa láàmú kankan mo jájálẹ̀kùn rúùmù ẹ̀ àwọn bá ní kankan nù yàrá ẹ̀ àpàdà àgbà tí wọ́n ń bọ̀ wọ́n á gba wájú ṣọ́ọ̀ṣì yẹn mo lè kí wọn pé káàsùn mo wọ́n ní ṣọ́ọ̀ṣì yẹn pé ìjọ wọ́n níjọ́ tọ́sí lálẹ́ bíi pé nǹkan ṣẹlẹ̀ bíi pé ọmọ mi ọkùnrin bọ́ọ̀lù fi lórúkọ lásùkàn pé ọ̀làsì ni gbogbo ọmọ síbẹ̀ yẹn pé ó ń lọlé wọ́n tó máa ṣọ́ọ̀ṣì yẹn ní àwọn òrí nǹkan kò sí nǹkan tó ṣẹlẹ̀ bíi so adẹ́padà a lọ sí police station yẹn wọ́n sọ wọn pé a lè traffic ní ẹ̀mọ́ ní Saturday pé ó sì di Monday tó wá di Monday ká máa bọ̀ bó wá di Monday mo pa àpò mẹ́ bó wá di Monday mo á padà lọ sí police station yẹn wọ́n ní ká lọ san 100,000 naira wọ́n máa bá fi track àsan 100,000 naira wọ́n bẹ̀rẹ̀ track yẹn ìgbà tí wọ́n ṣe track yẹn gbogbo àwọn tí ó ń pè nígbà tá a ti rí òní track yẹn mú wọ́n sọ máa bà àwọn nọ́mbà tẹ pọ̀jọ yìí àwọn nọ́mbà èèyàn wa tí wọ́n ń pè ní pé kò sí nọ́mbà outside nínú gbogbo nọ́mbà tí wọ́n fi ń pè yìí jẹ́ track jáde so àbúrò wa ní pé kọ́jẹ́ pé òun lọ sí ṣọ́ọ̀bù ẹ̀ pé òun lọ sí ilẹ̀kùn ṣọ́ọ̀bù ẹ̀ pé láptọ̀pù ẹ̀ nǹkan tó máa lọ ṣe lórí ẹ̀ yẹn wá lọ sí ṣọ́ọ̀bù ẹ̀ ó lọ gbé láptọ̀pù ẹ̀ ó wá wo láptọ̀pù ẹ̀ ó fẹ́ fi wo account balance ẹ̀gbọ́n ẹ̀ ó wá mọ́ndẹ́ náírà ó send owó yẹn sínú àkáǹtì ẹ̀ á gbé balance wa àti yẹn máa gbé balance wa ló jẹ́ pé owó tó fi sínú ẹ̀ náà ni báńkì jẹ́ àkáǹtì ẹ̀ gbé padà pé 100 náírà tó fi sínú ẹ̀ pé kó n fi wo balance ẹ̀gbọ́n lórí pé wọ́n ti yọ owó ẹ̀gbọ́n gbà wá lọ sí police wa lọ complain fún wọn wá ní pé ká lọ sí báńkì lọ gba ẹ̀mẹ́ta àkáǹtì àbáwọn ṣe ń pè so wọ́n ṣàṣe gbogbo nǹkan yẹn ìgbà tó máa lọ ṣe orúkọ tí àwọn tó wá ṣe owó yẹn jáde on the 16 ni wọ́n gbé láàánú àti rí iná nípa ibi tó dé níwájú ṣọ́ọ̀ṣì yẹn gbà tí wọ́n máa ṣe owó yẹn wọ́n ṣe ní 17 after 2 a.m. 20 after 2 a.m. ni wọ́n ti ṣe owó yẹn jáde òun àkáǹtì ẹ̀ wọ́n ṣe jáde sínú àkáǹtì Sheriff lórúkọ ọmọ yẹn jẹ́ so wọ́n ṣá track nọ́mbà yẹn nọ́mbà tó fi ṣe dé tí Sheriff yẹn lò ló kọ́kọ́ ṣe káàdì 10,000 naira sí àtò ṣe káàdì 10,000 naira sí nọ́mbà yẹn ni báńkì pé ti jáde pẹ̀lú nǹkan yẹn wọ́n wá lọ nọ́mbà yẹn àwa lọ track èèyàn wá kọ́ wà lábẹ́bà á pé owó tí wọ́n gbà lọ́wọ́ alẹ́kọ̀ọ́ yẹn track yẹn ti pé àwọn alẹ́ nìkan tó lè bá a ṣe ní Abẹ́òkúta láàrin ká sẹ́ni 50,000 sí wọn ó sẹ́ni 50,000 wọ́n bá a ṣe track yẹn àwọn nọ́mbà tí track yẹn wá gbé wá wọ́n á rí àwọn tí ó ń pè jù nínú ẹ̀ ọmọgẹ́ kan wà ń bẹ̀ yẹ́ wà ń bẹ̀ àwọn ọ̀rẹ́ náà wà ń bẹ̀ bọ̀tì ẹni tó ń pè jù ọmọgẹ́ kan ló ń pè jọjọ́ ń pera wọn jù wọ́n wá ní pé wọ́n ṣàpè nọ́mbà yẹn wọ́n ní pé obìnrin wọ́n wá ní pé kọ́mọ mi ọkùnrin yẹn àbúrò ẹ̀ ṣàǹwá ẹ̀ pé kó tó sí ọmọ yẹn ìgbà tó tó sí ẹ̀ pé òun láìkẹ́ pé wọ́n wá ní pé bó ló ti rí nọ́mbà pé àwọn kan ló fún nọ́mbà ọ̀nà òun gba nọ́mbà lọ pé òun láìkẹ́ òun fẹ́fẹ́ ó ṣàdá ẹ̀ lóhùn wọ́n á ní kẹ́yọ̀ ọmọ mi ẹ sẹ́ẹ̀dì píkṣọ̀ sí òun ẹ sẹ́ẹ̀dì píkṣọ̀ kan sí ìyẹn náà wá ní pé kó sẹ́ẹ̀dì píkṣọ̀ tiẹ̀ náà wá ìgbà tó máa sẹ́ẹ̀dì píkṣọ̀ wá ó wá ṣe fídíò pẹ̀lú píkṣọ̀ tó sẹ́ẹ̀dì yẹn ó wá jẹ́ wájú ṣọ́ọ̀ṣì bí tọmọ yẹn dé gbọ̀ngàn tọmọ mi dé gbọ̀ngàn ló ti ṣe ní àpẹẹrẹ wa sọ gbà dáàdì mi ẹ̀wù kìíní bí tọmọ ibi tẹ́ ẹ̀gbọ́n dídẹ ẹ̀gbọ́n mi dé gbọ̀ngàn ni tó sọ pé ẹ̀gbọ́n mi dé gbọ̀ngàn wájú ṣọ́ọ̀ṣì tàbá máa wájú ṣọ́ọ̀ṣì ẹ̀gbọ́n máa ń fi pósì ẹ̀jẹ̀ là ń wọlé tí ọmọ mi gbé ní ìsàlẹ̀ so láti bẹ̀ abẹ̀rẹ̀ sí àtàràbọ̀ abẹ̀rẹ̀ sí náwó abẹ̀rẹ̀ sí wà gbà tí wọ́n máa di tọ́ọ̀sì wọn lọ mọ́ ọmọlédì yẹn oníkọ́ ọmọlédì yẹn ṣe owó sí olédì yẹn ní pé kó sẹ́ndì owó sórí àkáǹtì lórí fóònù kó ra káàdì fún ọmọ mi ra káàdì 1,000 fún tó ní kó ṣe dátà fún ó ti ṣe dátà 1,000 fún ṣùgbọ́n á di tọ́ọ̀sì wá nípa pàdé òní nínú skul lásùnbẹ̀ pàtó á lọ pàdé ẹ̀ lọ́bí 3 yẹn ọlọ́pàá ọjọ́ lọ ni bóun lè ṣe rí ọlọ́pàá bá mọ̀ ọ́n mú kan ní police station oye police station wọ́n wá dá nọ́mbà pọ̀pọ̀ tí ó ṣòwò jáde yẹn wọ́n dá yẹn lórí fóònù yẹn wọ́n rí pé orúkọ bọ́ yẹn wá wọ́n bẹ̀rẹ̀ pé mo ló ti mọ̀ wá ní ṣọ́ọ̀ṣì àwọn olùkọ́ pé mo ló ń gbé náà mọ̀ bí tó ń gbé ṣùgbọ́n mo mọ lé bàbá ẹ̀ ju ẹsẹ̀ wọn bá bọ́ sínú mọ́tò padà wọ́n gbá gbé lọ lé bàbá ẹ̀ wọ́n yẹn dé lé bàbá ẹ̀ wọ́n bá bàbá ọmọ yẹn lé
wọ́n bẹ̀rẹ̀ pé ọmọ yín báyìí báyìí náà béèrè bàbá ní à wọ́n tó bá bọ́ ẹ̀rẹ̀ fà lọ́dọ̀ ọlọ́pàá kó lọ dáhùn pé kò sí tó kàn nù sọ wọ́n wá mú wọn pa bẹ́ẹ̀ fún pé jáde fún àwọn ọlọ́pàá bá mú wọn mú dé police station wọ́n wá ń béèrè lọ́wọ́ ẹ̀ pé ta ló ní àkáǹtì olóhùn lórí ta ló ṣe owó sínú àkáǹtì ẹ̀ olóhùn mẹ́tí ó sàkáǹtì olóhùn mẹ́tí ó ṣe owó sàkáǹtì o. àwọn sábẹ̀ tí bẹ́ẹ̀ tiẹ̀ wọ́n pè ní ẹ̀kí gbọ́gbọ́ so kò jẹ́wọ́ oníjọ́ kejì ó ṣe àwọn ọmọ ẹgbẹ́ ẹnìkan ní fashion designer lòun ṣe òun máa ń ta materials nǹkan pé àwọn tó tẹ̀lé ó sì wò wọ́n mọ̀ wọ́n àwọn bèrè pé báwo ni ẹ ṣe máa ṣòwò sí ẹ tó ní ẹni tí ó ṣòwò sí ẹ ọlọ́pàá ṣàfihàn ẹjọ́ yẹn ọmọdé nìyẹn wà bẹ́ẹ̀ tí tá a fi mú gbà tí wọ́n lọ sáàṣì ilé bọ́ yẹn wọ́n gba ṣọ́ọ̀ṣì ní ilé ṣọ́ọ̀ṣì ọmọ ọgẹ́ yẹn gbàgbé débẹ̀ bàbá ẹ̀ wá tẹ̀lé wọn padà wá sí polisi kan gbàgbé wá jí wọn wá lẹ́ níbọn bíi ìṣẹ́hùn wọ́n ti fẹ́ rí ní àwọn ọlọ́pàá fẹ́ rí ní sọ ọmọbìnrin tí wọ́n fi mú sheriff bàbá wọn lọ sọ fún DPO wa ni pé wọ́n máa fi ọmọ yẹn lẹ̀ pé first suspect ni o pé kọ́ lọ lọ́ọ̀kẹ́ àwọn ọlọ́pàá wa lọ sọ fún bàbá ọmọ yẹn pé wọ́n máa tọ́ ọmọ ẹ mọ́lẹ̀ lọ́rọ̀ oúnjẹ wá fún ọmọ ẹ o bí bàbá ṣe dìde ó ṣe lọ ní ẹ̀kọ́ padà wá. ó wá díjọ́ kejì láàárọ̀ alẹ́ ní mọ́lẹ̀ àti jíde bẹ̀ nígbà bíi 8 àwọn ọlọ́pàá yẹn bá wa ń bẹ̀ gan ni. so ìgbà tó wá di pé wọ́n lọ mọ́ ọmọ yẹn jáde nínú sẹ́ẹ̀lì wọ́n á ní kó ṣe statement yẹn ló wá ń ṣe ló wá kọ orúkọ bàbá ẹ̀ wọ́n á rí pé orúkọ tó kọ yẹn orúkọ bàbá ẹ̀ tó kọ yẹn ó wà ní orúkọ ẹni tí wọ́n kọ́kọ́ ṣe owó sí nígbà tí wọ́n ṣe owó jáde kó nù àkáǹtì ọmọ mi ọmọ tá à ń wá alàgbà iná kọ́kọ́ ṣe owó sí wọ́n bá pè gbàtọ́ pè láti kan bíi 10 àárọ̀ kan bíi 5 rọ̀lẹ́ ló ṣẹ̀ dé gbàtọ́ dẹ̀ débẹ̀ wọ́n bá ń bèrè rẹ̀ pé ta ló ní orúkọ yìí olóhùn ta ló ṣòwò sí wà á ṣe mẹ́ẹ̀mẹ́ẹ̀mẹ́ ọlọ́pàá ní à bí sọ pé ẹ̀mọ́ ọmọ yìí nígbà tẹ ọmọ ọmọ yìí débi lánàá tẹ sọ pé kékeré lẹ ti rí ọmọ yìí gbé yìí wọ́n lọ́mọ ìṣiṣẹ́ wá ní ẹ ṣọ́ọ̀ṣì àwọn ló ń wá ọkọ̀ gbọ̀tọ́ ọ̀rọ̀ bàbá wọn ṣàkí ọmọ ẹ̀ mọ́lẹ̀ wọ́n mú òun náà wọ́n sínú sẹ́ẹ̀lì òdìjọ́ kejì ló jẹ́ Saturday tí Friday náà ti mú alàgbà yẹn wọ́n fi hàn méjì sílẹ̀ òdì Saturday wọ́n ṣàkó wọn síta wọ́n tún béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn gbọ̀kan náà ni alàgbà yẹn sọ wọ́n sọ pé yẹn ó ṣe ó sì wò ó fẹ́ ṣe fẹ́ǹsì lọ́mọ yẹn ṣe ó sì wò àwọn ọlọ́pàá yẹn ń béèrè lọ́wọ́ pé báwo ló ṣe máa ṣòwò sí ní òru tí ò ṣe ṣe ní ojúmọmọ ó yẹ kí táìmù tí ọmọ ìṣòwò jáde nínú àkáǹtì alákáǹtì ló ṣòwò sẹ́yìn náà tí wọ́n ṣàwà ní sẹ́ẹ̀lì bẹ́ẹ̀ ọ̀ nígbà àjọ tí àwọn ọlọ́pàá yẹn ọmọ yẹn ṣòwò sí màmá ẹ̀ Sheriff lórúkọ ọmọ yẹn jẹ́ Sheriff Rabiu ó ṣòwò sí màmá ẹ̀ ó ṣòwò sí alàgbà àwọn ọ̀rẹ́ tó ṣòwò sí bíi 300 200 àwọn tó bíi 5 tó ṣe owó sí so gbàtí àwọn ọlọ́pàá yẹn bá bẹ̀rẹ̀ sí bírèdì ẹ̀ ló wá sọ fún yín pé àwọn ọ̀rẹ́ òun ló mú fóònù yẹn wá bá òun nílé bí òun bá wọn ṣe owó orí ẹ̀ jáde ó láwọn ọ̀rẹ́ ẹ̀ wà ó lóun mọ̀bí tó ń gbé òun mọ̀bí kankan bàtà àwọn ọlọ́pàá tó wà ní ọjọ́ yẹn tó rí pé wàhálà àwọn ṣọ́ọ̀ṣì yẹn ti ń fẹ́ pọ̀ jù wọ́n ní wọ́n máa transfer ẹjọ́ yẹn kúrò níbẹ̀ pé wọ́n ti lọ sáré lọ gba lọ́ọ̀yà jẹ́ kó lè béèlì alàgbà yẹn bàtà yẹn sọ fún wa pé tó bá di Monday o wọ́n máa gbẹ́jọ́ yẹn lọ sí Ìkẹjà o wọ́n máa transfer lọ sí Ìkẹjà o ká lọ wo mọ́tò wa ọkọ̀ ká máa fi gba mọ́tò kan máa fi gbé ọlọ́jà ká lọ wá 80,000 wa owó fún wọn. Ìwà di Monday bá gbé mi ṣe padà níbẹ̀ Monday ní lọ́jọ́ ọ̀sẹ̀ kẹta wọ́n sọ wáyé pé wọ́n lọ sí Ìkẹjà mọ́ pé onígbàtí ni wọ́n gbé wa lọ dẹ́ nígbà tí wọ́n mú ọmọ yẹn jọ Friday yẹ wọ́n pè yẹ náà wá wọ́n mú yẹ gbàtọ́ mú yẹ ti pe àwọn bóyá àwọn fámìlì wọn ó ti pè wọ́n kó tó máa bọ̀ orí wọn kàn sọ pé wọ́n mọ̀ wọn so gbàtọ́ àwọn ọkùnrin mẹ́ta kan wọ́n wá débẹ̀ wọ́n rí pé wọ́n ti mú ọmọ yẹn wọ́n ti mọ́lé wọ́n ti tìyẹ́ náà mọ́lé ọ̀nà tó ń bí ti wá gbà èèyàn là ń wá ìgbọ̀n kan wọ́n dẹ̀ gba fóònù nọ́mbà ọmọ mi yẹn lọ́wọ́ ọlọ́pàá pé àwọn náà máa lọ tíráàkì nọ́mbà yẹn tó bá ṣe jẹ́ àwọn á fún ọ lésì so ìgbà tó wá di Monday náà gbé wa lọ sí pàǹtí yẹn bá yẹ dé pàǹtí tá a wọnú ilé tó ti fà wá lé àwọn tó máa ṣe kéèsì yẹn lọ́wọ́ a kàn rí bọ̀bọ̀ tó wá sí ọjọ́ yẹn pẹ̀lú yúnífọ̀mù lọ́rùn lọ́mọ máa sọ pé ẹni tó wá sí ọjọ́ nìyí wá bá ìyá ọmọ yẹn ìyá Sheriff nìyẹn o so kò wá mọ́ Sheriff yẹn wá sọ pé ìwọ ọwọ́ ti tó ẹ̀mí nísìn gbogbo wọn gbà tó wù ó ṣàṣọ lójú wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé péyàn máa píchì èèyàn so ó dẹ̀ kú mbẹ̀ ó lọ tiẹ̀ yọ ẹ̀ ṣàbẹ̀rẹ̀ sí àwọn yẹn náà ní ká lọ wó wá pé wọ́n máa tíráàkì àwọn nọ́mbà
pé ọmọ yẹn ó ti jẹ́wọ́ fáwọn pé ó ti sọ àwọn nọ́mbà ọ̀rẹ́ fún wọn. wọ́n yà ń ṣe kéèsì yẹn bọ́ṣẹ́ ń ṣe kò tẹ́mi lọ́rùn kọ́ ìjọba wa tún padà báyé lọ tá à ń bọ̀ lójoojúmọ́ bẹ́ẹ̀. wọ́n á sọ ọmọ gbà nǹkan tẹ́ ń ṣe yìí kò bí èmi kò ọmọ là ń wá yìí ó ti lọ bí èmọ́ tó ti lé ní 15 days báyìí. a ò rọmọ a ò rí nǹkan kan a ò gbọ́rọ̀ ẹ̀. ọmọ tó yí a ti rí owó nínú àkáǹtì ẹ̀ rí wọ́n béèrè pé mo ní ọmọ wà lọ́wọ́ ẹ̀ bí wọ́n gba fóònù ẹ̀ kán tiẹ̀ tú fóònù ẹ̀ ò pé ibi tí ọmọ bá wà ó lè lẹ́nu kan tọ́jọ́ wà lẹ́nu tọ́jọ́ ṣe gbọ́n yìí aṣáàmù ọmọ rẹ̀ gbà tán máa lọ mú fóònù ọmọ ẹ̀ mímọ́ ní kán lọ mú fóònù ẹ̀ kán tú fóònù ẹ̀ gbà tán wá lọ tú fóònù ọmọ ẹ̀ wò wọ́n rí pé ọmọ yẹn ṣáàtì pẹ̀lú àwọn ọ̀rẹ́ pé mátà yẹn so bí wọ́n ṣáàtì ń wo fóònù yẹn wọ́n rí bí ọmọ yẹn ti mú ìbọn dání tó gbé ìbọn dání nínú fóònù ẹ̀ tó nínú píkṣọ̀ tó yà sórí fóònù wọ́n á bèèrè ẹgbẹ́ báwo ṣe wá sọ pé kọ́ọ̀tì làwọn wọ́n náà ẹ̀yìn mélòó ni wá sọ pé 6 làwọn pé ṣọ́ọ̀ṣì alàgbà yẹn gbọ́gbọ́gbọ́gbọ́gbọ́ àwọn tí ń ṣe méjì ibẹ̀ làwọn tí ń pàdé pé lídà àwọn gbọ́gbọ́ ni alàgbà ẹ̀ ṣàṣùmí ọlọ́pàá yẹn ṣàṣọ pé ìmọ̀ ọ̀rẹ́ wọn máa ṣẹ́ mo sunkún jáde bẹ́ẹ̀ jọ yẹn ni mo sunkún jáde àdẹ̀gbéra àwálé padà sábẹ́kúta wọ́n tún pè àpéká wá àtúnpadà lọ bọ̀dé mọ́jà ṣe ń ṣe wá kò pè mí rárá kò ọmọ ni mò ń wá kò iṣẹ́ rán lẹ́nu èèyàn bá sọ̀rọ̀ èèyàn máa wà ó ṣàbẹ̀rẹ̀ sí dáàbò mo bẹ̀rẹ̀ sí dáàbò kiri owó ọmọ mi ò rí àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ sí ìṣúwà báyìí ọkọ̀ darí wa kiri àwọn ọmọ kan tí wọ́n lè ṣe bọ̀dé láti Thursday Friday tó kọjá yìí làwọn èèyàn ti ń pè mí lórí fóònù pé wọ́n rí nǹkan tó ń pòsì jáde o ọmọ sukùl tó wà níbi dé wọn náà ládùúgbò bẹ̀ wọ́n pè mí pé wọ́n ti wá wú òkú kan o àwọn ọmọ òkú tó ń wú lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀ṣì o bóyá ọmọ ẹgbẹ́ máa lọ jẹ́ ọ̀làsì ni o bọ̀dé wọ́n á di ìjọ Saturday àwọn rìpọ́sì lóríṣiríṣi lórí WhatsApp lórí Facebook àti. lórí wàhálà yìí gan mo ti tọ́ mọ́tò mi kò sówó lọ́wọ́ wá dání fi ṣe kéèsì kan ní kọ́kọ́ mo ti ta mọ́tò mi torí kìíní mo ò rọ́mọ́ mi ò rí àwòrán pé ara àyẹ ọmọ Nàìjíríà kan gbà mí o kọ́ ṣàánú mi o mi ò níṣẹ́ kankan lọ́wọ́ o kọ́ ṣàánú mi ọmọ ti ṣe tán skul ó dẹ̀ ṣe kiri ló kú skul báyìí. kò sí kankan lọ́wọ́ ọkọ̀ jẹ́ ọmọ Nàìjíríà kan gbà mí kọ́ ṣàánú mi báyìí omi òrókù ọmọ mi ni ò ráàyè omi ò fẹ́ gbọ́ ọmọ mi sí o kọ́ ṣàánú mi báyìí ọlọ́pàá àwọn ọlọ́pàá ṣe o àmọ́ tó lọ́pàá yé lórí ọmọ mi bá báyìí òye mi mọ́ o ojoojúmọ́ ló ń pè mí àná báyìí oríṣiríṣi náà wá fi fún mi nílé pé kí wo ọmọ mi rí a tó pọ̀ sẹ́nu oríṣiríṣi kọ́ ṣàánú mi báyìí mi ò rọ́ mi ó mi gbọ́mọ Nàìjíríà kó gbà mí o ó pè láti gbìyànjú o. bàbá ẹ gbọ́ pé tẹ́rin ní wọ́n pẹ̀lú fóònù tó wọ́n rí wọ́n ti wá wò sẹ́yìn òpó ọlọ́pàá ń gbà náà. a pe ọlọ́pàá níjọ́ Sunday mo fi fóònù pásọ àgbọn mo fi pe ọlọ́pàá tó wà ní ṣáàtì kéèsì ẹ̀ wípé àgbọn nǹkan báyìí wọ́n dẹ̀ ní kó sí nǹkan tó jọ bẹ́ẹ̀ pé ta ló ń sọ nǹkan yẹn fún wa pé ìròyìn ẹlẹ́jẹ̀ ni pé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ pé báwo ni àwọn ṣọmọ máa lọ wókò ọmọ tí wọ́n ní mú bàbá ọmọ àbáwọn fámìlì ẹ̀ lọ síbẹ̀ wọ́n ní rárá ká má gbà àgbọ̀ ká má yẹ kankan wọ́n jọ torí Ọlọ́run kò yé wa mọ́ náà ni mo ṣe wá síbi nǹkan jọ nǹkan ṣàánú wa báyìí o àwọn èèyàn wa tó ti gbìyànjú lórí wa pọ̀ gan tó ti gbìyànjú lórí wa gbogbo bí a ti jẹ gbèsè tó torí ẹ̀ kò sówó kankan lọ́wọ́ wa torí ẹ̀ gbọ́dọ̀ tí mò ń lò mo ti ta mo ti jẹ kankan lọ́wọ́ bíríkìlà ni mo ń ṣe o mo ti ta mọ́tò mi ò rọ́mọ́ mi lórí ọmọ mi mo ṣe ta mọ́tò mi pé owó mi ti bá mi tẹ̀lé rọ́mọ́ mi gbogbo mi mo ṣe dàbò tó àrùn rọ́mọ́ ó ti lé oṣù kejì ló ń lọ yìí o láti ọdún 16 January òun náà ti jí mi lọ́mọ gbé wa àríkù ara yẹ o ọmọ Nàìjíríà kan ṣàánú mi kan gbà mí báyìí o. àwọn tí wọ́n ń pè yín yẹn wọ́n ń pè lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ṣé àgbègbè ibi tí wọ́n ti mú. àwọn tó wà níbi skul àdúgbò wọn ni bí wọ́n ti gẹ́ẹ̀tì nọ́mbà pé ẹgbà tí wọ́n ọmọ mi ti pòsì kí ni ẹ̀ síta pé wọ́n ń wá ọmọ pé ó miss pé bọ́yẹ̀ níbi tó bá rí kọ́ máa pe bàbá àbí yẹ. on the 16th January ni Quadri miss on the 17th ni Quadri dẹ̀ ń distribute owó olódodo ní kú sípò kà. ọ̀rí kan báyìí pé ọmọ ìwò rọ́bọ̀ mi kọ́ ṣàánú mi báyìí o kọ́ ṣàánú mi o mi ò rọ́bọ̀ mi o mi ò ní kọ́ ní ìmọ̀ o mi ò rókù mi ò ráyè o kọ́
Ṣeun. Rí kọ́dùrì. Mi ò rí bọ́ọ̀lì bọ́ o. Mi ò rókun, mi ò ráyè o. Mi ò ráyè, mi ò rókun ẹ o. Ọmọ Nàìjíríà, gbogbo ẹni tó bá bá mọ̀ wọ́n ní pàǹtí. Iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ń ṣe iṣẹ́ takuntakun. Wọ́n ń try gan. Wọ́n ń ṣiṣẹ́. Gan. Àwọn nǹkan kan wà tí wọ́n wọ̀ pé lẹ́nu ọjọ́ mẹ́ta ìta àfihàn pé iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ń ṣiṣẹ́ takuntakun. Ṣùgbọ́n ẹ dákun torí Ọlọ́run. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà kò sí iṣẹ́ tí kì í ní kàńdá nínú ìrẹsì. Kò sí o. Kò sí iṣẹ́ tí kì í ní kàńdá. Ìgbà tí iṣẹ́ olúwa tẹ̀ ti ní. Ẹ jọ̀ọ́ iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà IG abẹ̀yìn Inspector General of Police abẹ̀yìn Police BRO ẹ̀gbọ́n wa ọ̀rẹ́ wa Múyìwá Adéjọbí Abẹ̀yìn o. Múyìwá Adéjọbí abẹ̀yìn nítorí Ọlọ́run ẹ dákun torí Ọlọ́run ẹ bá wá nǹkan ṣe sọ̀rọ̀ yìí o ẹ bá wá nǹkan ṣe sọ̀rọ̀ yìí ẹ jọ̀ọ́ ẹni tó sì jẹ́ ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ti pàtí náà ní ẹ̀ka ibi tí wọ́n ti ń ṣèwádìí lórí ọ̀rọ̀ ikú Quadri ẹ jọ̀ọ́ ẹ dákun torí Ọlọ́run àwọn ẹni yìí láwọn fura pé ẹnìkan nínú àwọn ẹbí Quadri náà ṣiṣẹ́ nípa nínú àwọn ẹbí ẹni ọmọ tí wọ́n mú tó transfer owó Quadri lóru ọjọ́ tí wọ́n rí Quadri mọ́ Sheriff ló kọ ọmọ náà wọ́n ní ẹbí Sheriff wà nínú àwọn tí ó jẹ́ ọlọ́pàá ní pàǹtí wọ́n ní dẹ́rù bà wọ́n ẹ dákun wọ́n ní ọ̀rọ̀ àwọn ti di pé ńgbà bá dààmú wọ́n lọ rí lókùú àwọn tó ti náwó débi pé bàbá yìí ti ta mọ́tò rẹ̀ wọ́n ti ń ta àwọn nǹkan tí wọ́n ní ẹ jọ̀ọ́ torí Ọlọ́run abẹ̀yìn ni ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin èèyàn ńláńlá lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀yin aláṣẹ ẹ̀yin tẹ́ wàá pọ̀ àṣẹ ẹ̀yin náà mọ̀ ní fojú sunkún ọmọ a fẹ́ mọ̀ nípa Quadri ṣé lóòótọ́ ni wọ́n wò òkú Quadri ní chọ́ọ̀chì bàbá tó ní chọ́ọ̀chì tó ń darí chọ́ọ̀chì inú àwọn tí Sheriff transfer owó sákàǹtì wọn láti inú owó Quadri ni bàbá yẹn wà náà bàbá yẹn sì ń rìn ìrìn àbí ẹ ti mú òun náà ti wà police station tọ̀ àwọn tí wọ́n ní wọ́n wú òkú ní chọ́ọ̀chì irọ́ ni àbó òótọ́ ẹ dákun tá a bá rí inú ẹ tó ní àrídájú pé wọ́n wọ́kú chọ́ọ̀chì lóòótọ́ ẹ kàn sí nọ́mbà mi mo fẹ́ fi nọ́mbà ọ̀hún síta 09029268191 o lè má pè mí bá mi sọ̀rọ̀ o lè má fi ojú rẹ hàn mí o kàn lè sẹ́ndì ẹ̀ sí mi lórí WhatsApp ìtọ̀ ọba rí lágbègbè chọ́ọ̀chì tí wọ́n wú lóòótọ́ ayé ti dáyé ayélujára bó ṣe wulẹ̀ ó burú tó ààrẹ tí ó yà fọ́tò kódà kó dóoru wọ́n yà fọ́tò òkú ọ̀hún 09029268191 ẹ jọ̀ọ́ ìbá àṣẹmí ìbá àṣẹwọ ni ìdí àyà ní ẹni lódì ìbá àṣẹmí ìbá àṣẹwọ ni ìdí àyà ní ẹni lódì ìyàwó tó sì torí pòun ti lómi lámùtọ́ dẹ̀bìtì sọ́nà odò kọ́rọ́ tí pé bí iye kan ẹni bá lo odò àmọ́ kan ni gbogbo ọ̀rọ̀ kò kàn wá lọ́sọ Nàìjíríà bí bó ṣe dà yìí àwọn ìlú tá à ń pé wọ́n gòkè àgbà ojúlala kan fi sọ́rí ọ̀rọ̀ tó bá kan nìkan ti kan gbogbo wọn ni wọ́n fi máa ń máwọn ọ̀daràn iná fi máa ń máwọn ọ̀daràn ẹ jẹ́ káwọn náà ṣe bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ jọ̀ọ́ ẹ jẹ́ àtúnjọṣe ti Quadri yìí o Sheriff ni wọ́n mú tí wọ́n tíráàkì àtolùṣọ́ ilé ìjọsìn ọ̀hún ẹ sì ti rí àwòrán wọn lórí ẹ̀rọ ayélujára káàkiri ẹ dákun àwọn ò ní parọ́ tá a bá rí àníṣọpá àti rí ní tí ó bá ṣẹlẹ̀ àníṣọpá ó ti ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn ẹbí ni wọ́n sọ pé àwọn ò tiẹ̀ wọ́n kàn ń pé wọ́n wòkú àwọn ò rókù wọn àwọn ò ráàyè rẹ̀ àwọn ọmọ á sì lọ ọlọ́pàá ní òsín tó jọ ẹ dákun torí Ọlọ́run ẹ ràn wá lọ́wọ́ lórí ọ̀rọ̀ yìí ẹ ràn wá lọ́wọ́ ẹ̀yin ọlọ́pàá ẹ wò bàbá àgbàlagbà ní sunkún bíi tó yìí o ìyá rẹ̀ náà ní sunkún yìí o àkọ́bí ọmọ wọn nu o àkọ́rí ọlá wọn nu o igi àkọ́sẹ́ wọn nu o inú wàhálà lẹ́bí wà o inú ìdààmú lẹ́bí wà o. oúnjẹ olówó ẹjọ́ ṣàánú fún wa torí olówó mọ̀rílẹ̀-èdè ẹjọ́ inú oṣù kẹrin náà ló ń bẹ́ ṣe graduation ẹjọ́ ṣàánú fún wa. ẹgbà wa mọ̀jẹ̀ kí ẹ̀jẹ̀ wà torí olówó tí ó lè yọ̀jẹ̀ máa ń jẹ́ lórílẹ̀-èdè yìí o ẹni tí ó lówó tí ó lè yọ̀yà ń jẹ́ o àdúrà pé láti bí oṣù kan bá ti máa méjèèjì
lówó tá à lẹ́sìn lẹ́ẹ̀kan tá à ní nǹkan kan tá à ní kí lójúde tá à lárabà lẹ́yìn kùlé ẹ jẹ́ káwa náà máa jẹ́ èèyàn ara wa ẹ̀yin èèyàn bẹ́ẹ̀ ṣe ń wò yìí ẹ̀kọ́ tẹ̀ ẹ́ ṣá ẹ̀ gbogbo ẹ tó bá mọ àwọn ọlọ́pàá tẹ̀mọ́ bí àrò tẹ̀mọ́ fún ọlọ́pàá tẹ̀mẹ́nìkan ẹ jẹ́ á máa pè wọ́n kí wọ́n fọwọ́ líle mú ṣẹ̀rífù kó jẹ́wọ́ bí kọ́ńtì bá wà kí wọ́n fọwọ́ líle mú olùṣọ́ kí wọ́n jẹ́wọ́ bí tí kọ́ńtì bá wà olùṣọ́ àti kọ́ńtì olùṣọ́ àti ṣẹ̀rífù àti àwọn tó kù tí wọ́n jọ ṣiṣẹ́ láabi yìí iwájú chọ́ọ̀chì ní kọ́ńtì ló ń wà nígbà wọ́n pè tó lóun bọ̀ wọn ò rí kọ́ńtì mọ́ fóònù rẹ̀ ọlọ́mọ́ nígbà tí wọ́n tún wá tíráàkì fóònù wọ́n tún tíráàkì fóònù sẹ́ni tó wà nínú chọ́ọ̀chì ọmọ olùṣọ́ ní wọ́n tún tíráàkì fóònù sí ọmọ olùṣọ́ yìí ó tún transfer owó tí wọ́n mú nínú àkáǹtì kọ́ńtì sí àpò olùṣọ́ ọjọ́ gàtí kọjọ́ gàtí wọ́n fẹsẹ̀ méjèèjì dìrò eégún àtiró wọlé ìyá àtiró jáde táyọ̀ ọmọ pẹ́ ni wọ́n wọlé lẹ́ẹ̀kan lọ́bọ̀ sọ́ọ̀lẹ̀ lọ́bẹ̀ kúlẹ̀ nù ilé tọwọ́ sọ gidi tí wọ́n padà ń pèlè èèyàn lẹ́yìn tó kò léegun ọmọ nàìjíríà ẹja àgbà wọn o ẹja ṣiṣẹ́ lórí ẹ o àbúrò mi friend Wasiu Kọ́láwọlé, good evening. Good evening. ẹjẹ ká mọ ibi tí kọ́ńtì wà lẹ́ẹ̀kan sí ọmọ nàìjíríà níbo ni kọ́ńtì wà justice for country justice for country justice for country ẹ ṣeun mo dúpẹ́. Ó ga o, ó ga gan o, ó ga gan ní nàìjíríà o. Ọlọ́run ó máa ṣàánú fún wa o, Ọlọ́run á máa yọ wá o. Ó ga ní nàìjíríà o, nàìjíríà náà wà o. Tẹ́ bá ti ń gbọ́ nàìjíríà náà wà. So, it is well. Ó dàárọ̀.